ọ̀nà àkóbọ̀ títí ìsẹ́yìn. tí ọ̀nà àkóbọ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ló bẹ̀rẹ̀ tó ti fẹ́ ṣe tán tẹ́lẹ̀ kó tó di pé adé ẹnìkan ló bẹ̀rẹ̀ ṣe irú gáràjì báyìí la ní ìdílé ìsìn tí ilé ìwé ò dáa láti gbé po lọ tí ilé ìwòsàn ò dáa láti gbé ká ṣe gáràjì ló wá kù pẹ̀lú àdúgbò tó báyìí láti fi kọ́ gáràjì ìyẹn lolóyìnbó ń pè ní misplaced priority. Ẹ wá jẹ́ ká kúrò ńbẹ̀ ibẹ̀ tí wọ́n bá rí nǹkan kan tó ṣe é ṣe fún rí ní dèrè àbí ní ẹlẹ́kọ̀ọ́ kan àbí ní ìwàjọ́wà àbí lóríire àbí Sùúrùlérè tí ò tiẹ̀ rí nǹkan kan tíjọba yìí ti ṣe rárá tí inú tó dìbò fún ìjọba fún continuity. A sọ pé gbogbo òwò àwọn alágbàtà àwọn náà ni ó tẹ̀lé wa PDP ni ó second nígbò tí ń bọ̀ yìí PDP ni ó sọ mo lè sọ fígọ́. ẹ ń sọ̀rọ̀ with confidence pé bí ẹni pé INEC níyìn ni àbí kí ló ń ṣẹlẹ̀ gangan. iṣẹ́ ti rú àwa nìyẹn when it's come to political intelligence a lè sọ fún ẹ pé ilé ó dùn bí ilé ó kùn bí ilé ó wà bí mi ò ní sọ ni. permutation yẹn yé yín. mo lè sọ fún ẹ pé bá a ti ń sọ̀rọ̀ àti win ní 26 local government. ibi ẹ fi yìn bá lù la ọ̀fẹ́ dọ̀pù yín bẹ́ńlẹ̀ mò ń rìkọ́ọ̀dù yín lẹ̀. tó bá di next week àbí ẹni tá a bá parí ìbò tó wá bí ti máa wá sọ pé mo sọ fún pé 26 mo dẹ̀ sọ pé local government báyìí local government báyìí local government báyìí. eégún ṣe yín rẹ́rìn lọ eégún gómìnà ṣe yín rẹ́rìn lọ́wọ́ báyìí nìkan. tèmi bá sọ̀rọ̀ wọn mọ tí mò ń sọ kò sẹ́ni tí màá bá sọ̀rọ̀ political lọ́yọ̀ state wọn ò ní mọ̀ ìgbé Adéríbigbé nítorí ní sọ iṣẹ́ tó ti lọ lábẹ́nú kò ìṣiṣẹ́ táwa kan sọ pé nìkan kan sọ pé wọ́n máa náwó sókè pé 4+4 níbo 4-4 ni kò sí bí tẹ́ ànígbà tó bá di sáyé bí sáyé dé ni gbogbo ọ̀rọ̀ tiwa ni pé ká dìlé ń tọ́ lọ ìtẹ́lẹ̀. ẹrù ọba yín. ẹ wà mọ̀ wípé ẹnìkan wọ́n mọ̀ kí ẹnìkan ni wọ́n mọ̀ sọ pé ó di nǹkan mìíràn fún. We are winning these elections in all ramifications. This coming election we are winning it. Tẹ̀sí ló sì máa wọlé ó ti wọlé. Ṣèyí Mákindé ó dẹ̀ lulẹ̀ pàtàwọn ọ̀nàrẹ́bù rẹ̀. Mark my words. Ó lè sọ àní mo ti sọ pé àti ní 26 kò yẹ ṣe bóyá pé àti ní 26 local government láti wọlé. Ìmí ìwà tó jẹ́ marginally. Ìmí ìwà tó jẹ́ pé a máa wọlé gan tí kò sí ẹ̀ clear dáadáa. So with wide margin. Ẹ̀yin mọ̀ kọ́ lẹ lọ́kàn àwọn èèyàn. Àwọn èèyàn mọ ibi tí wọ́n ó dìbò bí wọ́n ó ṣe dìbò sí gbogbo ẹ̀ láti rí. Iṣẹ́ ti lọ ju tá à ń sọ yìí lọ. Ṣé ẹ wò nù kòkó ni. Iṣẹ́ ti lọ ètùtù ti gba. Ọ̀rọ̀ ti di ń tá a fẹ́. Wọ́n ti ní pé mi ò fẹ́ máa sọ̀rọ̀ púpọ̀ lórí bàbá wa Ṣètò Ládọjà because olóye èèyàn ni láyé ẹni tó sì tí ò fẹ́ tó kọ̀wọ̀ sí yàn jẹ ni. Ẹ fẹ́ dìbò ẹgbẹ́ yín ìwọ ló yan gbogbo ọ̀nàrẹ́bù ìwọ ló yan gbogbo rẹ́ẹ̀pù ìwọ ló yan gbogbo sẹ́nétọ̀ ìwọ náà ló sì ní wọ́n mọ̀ ṣiṣẹ́ fún wọn. Wọ́n wá lulẹ̀ ìwọ wá dìde ní tiẹ̀ ìwọ náà fẹ́ mọ bá tiẹ̀ lọ ó yẹ kó ní olùlẹ̀ ni. Àní fọ́wọ́ fọ̀ political fọ́wọ́ ẹ tó bá gba mọ̀lẹ́tì kọjá rí broda mi ọ̀rẹ́ mi àbúrò rẹ̀ tó wà níbi ó gba mọ̀lẹ́tì kọjá rí fọ́wọ́ fọ̀ ni wọ́n fi kọ́ wa bí ẹni tó bá ẹni a bá sọ̀rọ̀ fún tí ọba mọ̀ káfíkà dánwò ọ̀rọ̀ bàbá Adédùbú nìyẹn òun náà yóò sì ṣe sọmọkùnrin la inú ìta làwọn ń wọ ẹ̀yìn òwò ní ilé àwọn ò ní sọ ti ní ilé tiẹ̀ gan ìta lẹ̀ ń wọ ẹ̀wọ́ ní ilé tiẹ̀. ẹ̀yin yẹn wa tó sì jẹ́ kókó ní ọjọ́ kò yìí PDP tiẹ̀ ọ̀tọ̀ PDP tiẹ̀ kò sí ti ń jẹ́ PDP tiẹ̀ mọ́ ẹni tó ní wọ́n mọ̀ ìṣẹ́fún Àtìkù tó ní wọ́n mọ̀ ìṣẹ́fún PDP